ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò Ṣakira odò látàná ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò Ṣakira odò látàná ẹ̀jẹ̀ odò. Ìbà foríkun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tójúmọ́ ti mọ́ wáyé. Ìbà foríkun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tó sọlé ayé ró. Àyìnkẹ́ mo rí bá bàbá tó bí mi lọ́mọ. Ìbà lóde tòní o. Àyìnkẹ́ orí mi àfìrè ká ẹ jẹ́ kójú mi ṣe. Mo ní nítorí ìta ni ṣebí nítorí Ṣakiratu ọmọ tí ń jata tó dolóògbé lọ́jọ́ sí. Òun ló ń ṣọjọ́ bí lóde o. Àyìnkẹ́ ẹnu tí mo wá fi ń polówó, èyí tí mo fi ń pọ lọ́rọ̀, ẹgbẹ́ ń fi pé ẹ̀gbọ́n mi dáadáa nílé bàbá tó bí mi lọ́mọ. Yéwándé Ṣakiratu o. Aya Ọlárẹ̀wájú Àsẹ́nà. Gbéra ńlẹ̀ kó dìde ṣe bí wọ́n ni mo ké sí. Mo ní ṣe bọ́ lọ́dún ní màá mọ́dún ẹ lọ́dún. Bóyin ṣe mọ́ tiẹ̀ nínú afárá. Èkùkù gbọ́ mọ́ tiẹ̀ nínú àgò. Ọká mọ́ tiẹ̀, ó mọ́ tiẹ̀ lágbo jèrè. Ìwọ ti wá mọ́jọ́ bí rẹ lónìí. Kò ní mọ́ nínú ìbànújẹ́. Torí lọ́dọọdún làárọ̀ orógbó. Lọ́dọọdún làárọ̀ Haúsá. Àní lọ́dọọdún làárọ̀ mọ̀bí lórí àtẹ. Mo ní lọ́dọọdún ni kó máa yan fanda lójú àṣebí. Ṣakiratu aya Ọlárẹ̀wájú o. Ò bá tẹ́tí inú rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ ohun tèmi àbùkí ọmọ Ìjẹ̀bú fẹ́ wí. Ọ̀rẹ́ rẹ̀ Núrátù, èjìrẹ́ Òyìnlàkí, ọba ọmọ kẹ́yìn ó gbẹ̀gbọ́n, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá tó bí lọ́mọ. Ayaba lógun dòdò ń dáwà. Òun ló ní kí n máa kí ọ Ṣakiratu. Ó ní kí n kí ọ, ó ní kí n kí ọ, kí n tún kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Ṣakiratu o. Ọwọ́ màmá yín kọ́ sọ́lá. Dákun dá mi lóhùn, ṣebí wọ́n ni mò ń ké sí. Ṣebí wọ́n lọ́mọ wọn lọ́jọ́wọ́. Ọmọ olókìnẹ́. Ìwọ lọmọ abẹ́rẹ́ ò wá kọ. Abẹ́rẹ́ wà wá kọ tán, ó tún wá ṣe inú akọ lójó. Ìwọ lọmọdé pòlù òkèèrè. Yéwándé ìwọ lọmọ pẹ̀tù. Ọmọ Ìlàlà. Ọmọ aníhùn máa ṣàjẹ́. Ẹni tí wọ́n fi àjẹ́ jìn. Tó ní wọn kì í ṣe níran bàbá tó bí òun lọ́mọ. Ṣebí wọn lọmọ níyàn jẹ́fà. Ó yọrùkú lẹ́bẹ́lẹ́bẹ́. Tòótọ́ ò ṣe jẹ. Gbogbo ẹbí Balógun pátápátá wọ́n ní kí n kí ọ Ṣakiratu. Látorí Bílí Balógun dòdò ń dáwà. Tó fi dórí Wàlíù Balógun. Afis Balógun, Zainab
Zainab Balógun wọ́n ní kí n kí ọ wípé kó o gbó bí olúgbógbó sí gbó wọ́n ní kó o gbó bí olúgbógbó sí gbó wọ́n ní o wà níhun o ní rí un gbé sọnù bí o ṣe bí ọmọ Owólabí Sùláìmọ́n àbúrò rẹ̀ ọmọ arówó ṣafẹ́ ó ní kí n kí ọ Ṣákìrátù Owólabí ní kí n kí ọ ó ní kí n kí ọ délé ọkọ rẹ ní Ṣàgá Olómù ṣe bí wọ́n láyà Ọlárẹ̀wájú ìwọ láyà wọn ní Ṣàgá Olómù ọmọ gbogbo ẹbọra ọmọ ìmọ́lẹ̀ tí kì í jọ̀gẹ̀dẹ̀ gbàgbà aya ìmọ́lẹ̀ àfẹlẹ̀jà aya ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìyá ọ̀rẹ́ olúwa o màmá olúwa ṣẹ́gun o Owólabí àbúrò rẹ ọmọ arówó ṣafẹ́ ó ní kí n kí ọ wípé lágbára Elédùmarè wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá pẹ̀lú àlàáfíà ara èmi gbọ́gbọ́n àbùkíá o owó màmá Àjọkẹ́ Adé mo kí ọ wípé Ṣákìrátù aṣọdúnmọ́dún níṣẹ́ aṣọdúnmọ́dún aṣòròmorò níṣẹ́ aṣòròmorò mo ní lọ́dún yìí kò ní jáṣe mọ́ fún ọ mo kí pòdúsà mi dáadáa gbogbo òkìjọ pátápátá Osman production òbóbìnrin sùn tọmútọmú òbọ́ra alẹ̀ ṣobìnrin lóore ẹ bá mi kí ọ̀tún iléeṣẹ́ rẹ ò ní dàrú tán bá wá níta ló kọrin ewì yìí o èmi àkùkí ọmọ wọn níjẹ̀bú igbó ọmọ orímolú sí aṣàlẹ̀ gẹ̀gẹ̀ èmi lọmọ wọn lọ́jọ́wọ́ olókìní ọmọ àtìkòrì nílé kébùọ́ èmi lọmọ ìyálóde ọmọ ní bùtù ọmọ ní ṣùkú lẹ̀kẹ̀ ẹ̀jẹ̀ odò.